àwa tí à ń gbé lóyìnbó lọ̀rọ̀ yìí kàn jù àmọ́ yìí tẹ́ ẹ bá lẹ́bí ńlé náà mo rò pé ẹnì kankan tó bá ń rí tọ́rọ́ kọ́bọ̀ gbà lọ́wọ́ aráàlú òyìnbó kò ní gbàdúrà kan gbé ẹbí ẹ̀ wálé ibẹ̀ náà láti tún rí àwọn kan tí wọ́n ń dunnú wípé ọlọ́run ló mú ọkọ máa kó wọn bọ̀ ńlé ṣe rí àìlọ́pọlọ àìnílàákàì àìgbọ́ ọ̀rọ̀ yìí ó pa àwa Yorùbá ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n bí tó jẹ́ pé wọ́n kàn pé lọ́mọ Yorùbá ni àti gbọ́ Yorùbá ẹ̀ ó lágbára gan ẹ jẹ́ kí n sáré fún yín God bless you ẹ jẹ́ kí n sáré fún yín ní nǹkan kan tí oníkálukú wá ní láti ṣe ó kí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi o ẹ mọ̀ páàrẹ I always come nǹkan tẹ́mi bá dẹ̀ mọ̀ ni máa sọ fún yín ilẹ̀ dẹ̀ ti ta díẹ̀ táwa náà ti wà ń lò yìí ṣẹ́rí alákọ̀ọ́kọ́ ẹ má jẹ́ kẹ́nìbọ̀dì bóbó yín ọ̀pọ̀lọpọ̀ ò sí nínú Amẹ́ríkà yìí wọ́n dẹ̀ ń bá wa gbẹnu sí nǹkan tí ò ṣẹlẹ̀ wọ́n gbẹnu sọ̀rọ̀ tí ó jẹ́ pé ò ṣe pórí bẹ́ẹ̀ at the same time àwọn nǹkan kan tí mo fẹ́ kí ẹ share fáwọn èèyàn yín alákọ̀ọ́kọ́ kò ń ṣe dandan kó o mú passport ẹ rìn o lè ṣe photocopy passport American passport ẹ kó o mú dání kó wà nínú fóònù ẹ tó bá dá ẹ dúró ìyẹn lálákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì o lè fún wọn ní social security ẹ ṣe rí àwọn tó ń gbéyàn wálé tó ń grab èèyàn títì yìí wọ́n ń ṣòpònú o they are trained officer wọ́n ti wà well trained they have a system tó yẹ kó lè má jù báyìí lọ lọ́wọ́ wọn tó o bá ti fún wọn tó bá dá ẹ dúró tọkàn fojú wípé ilé àjòjì ni wọ́n lè dá ẹ dúró kọ́kọ́ ní okay can I have your social security number ó lè jẹ́ 6 digit náà máa béèrè ọ̀kan béèrè 4 digit tó bá ti gbá sí a sọ bó ṣe wọ̀lú yìí ẹ̀yin ẹ bá mi pé kíní ìkiri ó important a ní sọjọ́ ọ̀rọ̀ yìí lọ a sọ bó ṣe wọ̀lú yìí fún wọn ìwọ tó gbé visiting visa wọlé nígbà tó wọlé wọ́n lu 3 months fún ẹ o lu ọdún 10 nínú ìlú o dẹ̀ tí kúrò ń bẹ̀ expect pé tó bá mú ẹ ò ń lọlé ẹ̀sìn yẹn lé ní ìwọ tó gba road wọlé tó tẹ̀ wá gba visa wọlé tó yẹ pé o gbàlú kan cross tó wọlé tó bá ti lú ẹ mú ò ń lọlé kí n tó wá wọ̀nà àwọn èèyàn ibi tó yẹ kẹ́ ẹ máa rìn sí tó bá ti lú ẹ mú ò ń lọlé ìwọ tó jẹ́ pé wọ́n ṣe kí ni wọ́n invite or me ẹbí ẹ invite ẹ bí visiting náà ló invite ẹ pé kò kàn wá ojú tẹ́pa wọ́n máa gbé ẹ lọ́lé ṣe náà tí pé mo sọ̀rọ̀ kan gbà kan tí mo ní ẹni tó bá ní kẹ́ má wá lu òyìnbó ẹ má dá lóhùn o máa wá sọ̀dí fún yín ìwọ tó bá wá fẹ́ wá mi ní dárúkọ ẹ jẹ́ kí adarí pọ́n yìí kó kúrò lórí oyè kó tó gbé ẹnu sí ọ̀rọ̀ lóyìnbó sí kó tó gánú sí ìwọ tó bá jẹ́ pé ó ń ṣe visa lọ́wọ́lọ́wọ́ báyìí tó ti mọ̀ pé kò ń ṣe visa tó yẹ pé tó bá ti wọlé oníwèé my brother and sister my advice yín kẹ́ withdraw ẹ̀ dáadáa pọ́n máa fi kú bẹ́ẹ̀ mo fọlọ́n bẹ̀yìn it's wasting of money tẹ́ bá wá lọ́wọ́ yìí but wọ́n sọ fáwọn èèyàn wọn gbọ́ nígbà tó gbẹ̀ ní kọ́kọ́ win wá mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ ní pé ṣẹ́rí our president in United States is Mr. what they call talk and do irú president tí ó jẹ́ talk and do yìí this is the kind of president I need ní Nigeria ọ̀pọ̀lọpọ̀ ọmọ when they say talk and do nǹkan tó sọ táwọn èèyàn campaign tó make fún wọn ó wà ní ara number 1 action ẹ̀ wípé tóun bá ti wọlé ó máa láwọn tí ò níwèé kúrò nílùú òun in short ó fẹ́ lé gbogbo wa ọlọ́run kan gbà fún ni náà ṣe kọ́ ó lóun máa lé àwọn tí ò níwèé kúrò nílùú òun but ẹ wá fẹ́ gbọ́ ṣe rí gbogbo àwọn tó ń lé kúrò nílùú yìí àwọn people yóò lè ṣiṣẹ́ o à ń ṣiṣẹ́ nọ́ọ̀sì ni o à ń ṣiṣẹ́ dókítà ni o à ń ṣe iṣẹ́ insurance ni o à ń ṣe ọlọ́pàá ni o à ń ṣe ọlọ́dẹ ni o à ń ṣe àmì ni o military officer ni o àwọn foreigner ló ń ṣe jù because wọ́n ya ọ̀lẹ all they want is money ẹ bá mi share mo wá fẹ́ fi eléyìí wọ́nu gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà tẹ́ wà lórí bí and let me tell you something this is not about only Nigeria it's all over the world tó ń wọlé because mo rí pé àwọn kan wọn wo kíní yẹn dáadáa tó bá jẹ́ Ghana ni ó máa mú ẹ Sierra Leone ni ẹ o Caribbean ni ẹ o Saudi ni ẹ o kíní kan ni ẹ tó o bá ti fi lè jọmọ ìlú wọn
ẹnìkan tó lè tí wọ́n lè lé padà òun náà bí ẹrú àwọn Canada yẹn torí àjọṣe àbọ̀dà 8 hours ní bá gbé mọ́tò mi sìn tí bá drive máa débẹ̀ within 7-8 hours. So ẹ má jẹ́ ká rí pé Donald Trump is a bad person. Nǹkan tó campaign lé lórí wọn fẹ́ wá. Ẹlẹ́ẹ̀kejì ọ̀pọ̀lọpọ̀ ọmọ wa ló wà ń bì báyìí tó ti fi orúkọ Ghana, Nigeria, kò Cameroon, Sierra Leone wọ́n ti bà orúkọ wa jẹ́ níbí. Ó lè ṣe máa rí ọ̀pọ̀lọpọ̀ tó bá wá sí Nàìjíríà tó yẹ pé bóyá ìwé tó ń ní wọ́n fún 5 years visa wọ́n á lo ọdún kan wọ́n á padà wọ́n á wá ṣòdù wọ́n á tún sá padà sílé. Thank you brother mi èmi ò fẹ́ di àrífẹ́ ti kíní ni ẹ máa gbọ́ mi wọ́n máa lọ mo rí gbogbo yín gbogbo ẹ̀yin tẹ̀ kí mi ni mo rí wọ́n máa wá síbí bóyá 5 years náà fún wọn already láti dóòlù yìí bọ̀ wọ́n máa lọ ọdún kan wọ́n á wá ṣe odù gbogbo ilẹ̀ mọ̀ nǹkan tí mo mì wọ́n á sá padà sílé ìwọ̀n àwọn lẹ máa rí tó yẹ pé tó bá dé tẹ bá máa rí lé tó máa lọ rà báyìí ẹgbọ́ tó bá máa ra lé yẹn wọ́n lè ní 1.2 billion náà ra lé yẹn. Ìwọ tó wá wà l'Amẹ́ríkà tó ti lo ọdún 10 wàá máa wò pé báwo ló ṣe ṣe. Àwọn ọmọ Nàìjíríà tó jẹ́ pé tó bá fojú wo káàdì ẹ lásán báyìí láwọn boys tán train tó bá wo káàdì ẹ lásán báyìí wọ́n ti mọ gbogbo 12 to 16 digit ẹ wọ́n ti mọ̀ 16 digit ẹ wọ́n ti mọ̀ lórí wọ́n máa gbé sórí wọ́n ní system tó ń gbélé ọ̀nà ọ̀dà tó ń fi ní lé wa nílùú. Ẹ jọ̀ọ́ ẹ sọ fún mi ẹ bá love and like and share this ọ̀nà ọ̀dà tó ń fi ní sọ pé kó máa lé wa. This is not about only Nigerians though, it's all over. Ó bá jẹ́ ọmọ Saudi ni ẹ́ tó o bá ti wọlé bó ṣe fẹ́ àgàgà àwọn tó ń fò wọlé yẹn tó máa láwọn gborí omi àwọn gba Morocco wọ́n from Morocco wọ́n já sí Libya from Libya wọ́n já sí kinní kan wọ́n ṣàjá títí wọ́n gbàbì kan títí tó fi wọ bí irú àwọn èèyàn automatic tó bá tẹ̀ mú ẹ máa yí ò fi anybody sẹ́wọ̀n tó bá ti náwó mu láàrin ọ̀sẹ̀ kan tó bá ti wò wọ́n dájú ẹ̀ nìyẹn. Mi ò lè máa rìn ní títì kan dá mi dúró tó bá ti dá mi dúró wọ́n máa ti bèrè èèyàn ní tó ò bá ní nǹkan ní kọ̀rọ̀ kí ló fẹ́ sá fún. Ọlọ́pàá tó bá wá kan ilẹ̀kùn mi sìn máa dá wọn lóhùn bẹ́ẹ̀ ni màá ṣílẹ̀kùn màá dá wọn lóhùn. So wọ́n ti fi kíní yẹn wọ́n ti fi bú àwárí ẹ̀yin kan tó bá yẹ pé wọ́n ẹbí yín ló fáìlì fún ẹ tó fi wọlé ò ní láti panic. Ìwọ tó bá wọ̀lú yìí tó fẹ́ àwọn ọmọ ìlú wọn ò ní láti panic. Ẹ má jẹ́ káwọn èèyàn máa sọ nǹkan tó mọ̀ nǹkan tèmi mọ̀ ni mo sọ fún yín yìí tó dẹ̀ jẹ́ pé confirm ni tó ti yé yín. They are not just coming out and pick anybody. Wọ́n wá kunlẹ̀kúnlé mo wo ṣó yẹn kó ní wọ́n ti kunlẹ̀kúnlé náà pick èèyàn kò jọ. It's an embarrassment kọ́lọ́pàá kan wá kunlẹ̀kún láìjẹ́ pé ó ní nǹkan kan tó ti rí mẹ́ẹ̀ wọ́n ní wá kunlẹ̀kún nulẹ̀ ẹ̀. Àwọn kókó yé tó dìbò fún àná léjù. Ó ti yé rẹ́kọ̀dù náà máa fi ń múyàn. Tí mo bá fún tí ọlọ́pàá bá dá mi dúró sí tó bá béèrè last 4 digits mi or 6 digits of my social security tí bá ti fún wọn báyìí tó bá ti gbà sí wọ́n máa mọ bí ṣe wọlé ẹ gbàgbé wọ́n mọ̀ pé lè àwọn làwọn fún níwèé tó fi wọlé kì í ṣe pé tún wá ń bẹ̀bẹ̀ wọ́n fún níwèé all the way from Nigeria pé máa bọ̀ wá gbèlú wa ni tó dẹ̀ yẹ pé láàárín oṣù kan sóṣù méjì ó ti gba green card wọ́n tún wá fún ẹ́ time wọ́n fẹ́ fi yẹ̀ ẹ́ wò àìmọye tó gba green card tó jẹ́ pé wọ́n win ní lottery wọlé tó yẹ pé wọ́n ti dèrò Nàìjíríà padà ìtúwọ̀ ẹ̀ náà ṣe fún yín ní long rope láti lo bí ọdún 5 wọ́n fún ẹ lọ́dún 5 wọ́n fẹ́ worú ìwà ẹ wọ́n fẹ́ wo nǹkan tó máa perform ọdún 5 èèyàn ìwọ́n rò pé òun ṣe òun dọ̀jẹ̀ ní dia see you wọ́n rí wa èèyàn mi àwọn a ní láti ní sùúrù ṣọ̀rọ̀ ọdún 5 tó fún ẹ̀yàn fẹ́ fi worú iṣẹ́ tó ń ṣe lè ṣó fẹ́ di liability ni sí wa lọ́wọ́ àbúkọ̀ máa gbàwé ó kàn fẹ́ dúró. I'm talking from experience ní tèmi mọ̀ ni iṣẹ́ tí mo dẹ̀ mọ̀ pa ìdáadáa ni so ẹ má jẹ́ kẹ́ni kankan wá enlighten yín pé this wọ́n kàn gbẹ̀yàn wọ́n ń wọlé gbé anybody ẹ má jẹ́ ká borúkọ di manager èmi ò ń ṣe mi ìdìbò fún but this man is the president they call talk and do gbogbo anybody ó kàn máa sáà báyìí ni wọ́n ti kọ́lẹ̀ ó ti mọ gbẹ̀ ó kàn buwọ́lù ni kò sí wèrè but ìwọ tó o bá mọ̀ ìpè ìwé ẹ oníkele avoid barber shop for now ní ìbá business jẹ́ o ẹ̀yin oní barber shop alẹ́ ní torí ẹlòmíì orí wọn ò ná lé
nǹkan míì náà máa wá sọ. Tó bá wà ní anywhere in America tó jọmọ Nàìjíríà tó mọ̀ pé wẹ́ẹ̀ ní K-leg, avoid the barber shop, number 1. Avoid the African market, number 2. Even tó bá fẹ́ lọ sí store gan, má wá lọ sí store ní ọwọ́ àárọ̀ sọ́wọ́ ọ̀sán. Tó bá máa lọ store jẹ́ kílẹ̀ ṣú. Tó bá kan dandan pé o fẹ́ jáde lọ store jẹ́ kílẹ̀ ṣú. Kò lọ bẹ̀. Number 3 tó mọ̀ pé wẹ́ẹ̀ ní K-leg, mọ́tò tó bá ń drive, make sure pé owó iná, make sure pé ó lọ wo brake light inú ẹ̀. Gbogbo àwọn nǹkan tó lè mú ọ̀dá yín dúró lèmi sọ yìí o. Wo brake light inú ẹ̀ lẹ́yìn. Bóyá yàwó àbí kìíní ẹni kó bọ́ bẹ̀ tẹ brake light kó wò ó pé ṣe gbogbo ẹ̀ dúró. Ọlọ́pàá Amẹ́ríkà wọn kàn stop èèyàn ní àwọ̀. Ibi tó bá fẹ́ trafficate sí, make sure pé ibi tó ń lọ yẹn trafficate síbẹ̀. Make sure pé tó bá pé left ló lọ, make sure pé trafficate left. Tọ́lọ́pàá bá wà lẹ́yìn tó bá trafficate, ó lè ti torí ẹ̀ pull ẹ̀. Tó bá pull ẹ̀ from there, á mọ̀ wípé o ní K-leg. Tó bá kọ̀ dé, ọkọ̀ lè ní ma'am, how you doing sir? Bóyá èmi lórí nínú kíní, ọlọ́pàá ń pull ọlọ́pàá. Tẹ́ ẹ̀ bá mọ̀ kẹ́ mọ̀ lẹ́ni. How you doing sir? Oh, how are you? Do you know the reason why I pull you over? Tó bá ti ní no. And okay, I pull you over because your tail light is what? Kò ṣiṣẹ́. Wọ́n máa ní tail light ẹ̀ ò ṣiṣẹ́. Ọkọ ni I pull you over because you run the red light. Ọkọ ni I pull you over because you trafficate tó kàn yá ní. Tó bá ti wá gba license ẹ̀, tó bá gba sí báyìí tó rí pé ọkọ ló ní mọ́tò, á gba ID ẹ̀. Á jẹ́ àmórí yín, á gba ID ẹ̀, á wá ID ẹ̀ lọ́wọ́. Tó bá ti gba ID ẹ̀, tó rí pé license tó wà lórí ID ẹ̀ bóyá ọkàn lọ ṣe gèǹjẹ níbi kan ọ̀pọ̀lọpọ̀ ló ní gèǹjẹ ID lọ́wọ́. Tó rí pé ID ẹ̀ àti social security kò match báyìí. Ọmọ ìyá mi, efele. Ilé ti yá nìyẹn. Talk and do. Mr. Talk and do. Tẹ́ bá ti fẹ́ pé tẹ́ bá ti ní Mr. Talk and do gbogbo èèyàn ló mọ̀. Ó kàn lè má gbogbo alágbàdo pé kí ìjọba ìlú yìí má lè wa. But tó o bá ti níwèé lọ́wọ́ tá a wà yìí, brother and sister mi, má lọ síbi tí ò bá wọ̀ o. Then ẹjẹ́ tún fẹ́lẹ́ kún. Party tó bá mọ̀ wípé party tí mò ń lọ yìí, tọ́kọ ẹ bá ti ní o má lọ tíwé ò pé, má wulẹ̀ lọ o. Wọ́n ti sọ Amẹ́ríkà ti di London o, sẹ́wọ̀n pé London náà ti ṣe ògbélé. Ibi a máa ya gèlè ni. Tí n bá lọ wọ agbádá kan tí mi ì bá mọ̀ wọ̀, tí n bá rìn títì lásán tọ́kọ̀ rí mi pé agbádá ni mo wọ̀ tí mò ń drive, ó lè ti torí ẹ̀ pùlù ẹ. Iṣẹ́ yóò dẹ̀ tún ṣe pọ́lọ́pàá. Ẹ wá jẹ́ n ṣàṣírí kan fún yín. Wọ́n ti mú iṣẹ́ yẹn mọ́ ọlọ́pàá lọ́wọ́ bọ̀. Ọlọ́pàá nǹkan tó máa gbà ni pé tọ́lọ́pàá bá ti pùlù ẹ tó rí pé nǹkan ò da, á fẹ́ lé immigration lọ́wọ́. Kò ní nǹkan kan tó fẹ́ ṣe. Á kọ́kọ́ pe backup. Tó bá rí pé ẹ tó bí méjì bí mẹ́ta because ẹ lè fẹ́ ṣe wèrè fún, á pe backup. Ṣé ẹni tí mò ń bá sọ̀rọ̀ ìṣúlẹ̀ ṣé o gbọ́ nǹkan tá à ń sọ ni? Mi understand nǹkan lè yẹn sọ. Wọ́n tún sọ pé can you help me with visa? Ẹ máa gbà mí kẹ́. You cannot, other people tètè wọ show you kàn bọ́ sórí ẹni. So let me tell you something. Tó bá gba visa lumi, I don't know, tó bá gba visa America, ó máa padà wálé o, ó sanwó náà ni o. Ṣé ń pé bí 4 months ago sí 5 months tí mo sọ̀rọ̀ yẹn, àbí 6 months, bí a kò tí ì tó bẹ́ẹ̀. But lọ́wọ́ yìí, tó bá gba visa America, ó sanwó náà ni o. Lọ fi owó ẹ ṣe business right now, bí ṣe ń sọ yìí. Ó dẹ̀ tún béèrè lọ́wọ́ mi pé can you help me with visa? Ṣódà kó o ta lé kó ta ọ̀nà ẹ kó débì báyìí kan dá ẹ padà. Àti pé bàbá tó wà ń bẹ̀ yìí talk and do ni ó lóun ò fẹ́yàn kankan nílùú òun. And now ìwọ tún béèrè. Okay, so let's please. Mo bẹ̀ fọlọ́n bẹ̀ lọ fi owó ẹ ṣe business. Let me repeat it. God bless you. Bóyá dáhùn pé I just joined the right show right now. I understand. Brother mi, ọ̀rọ̀ tí mo ń sọ jẹ́ reframe ẹ̀ fún ẹ. Tó bá wù kọ́ tí ìwé ìgbélu gbọ́ tí mo kọ́ bẹ̀. Ọ̀gbẹ́ni tó wà lórí oyè tó joyè ní ọdún yìí tó bọ́ sórí àléfà ní January ó sọ fún anybody pé tó o bá ti níwèé ìgbélu you are going home. Gàbádá yá. O bá lọ́dún mẹ́wàá bí tí ìwé ò bá ti ní K-leg you are going. Àwọn sister tó jẹ́ big sister mi ló wà lórí ibi náà. Tọ́mọ nǹkan tí mò ń sọ mo rí àbúrò mi Alápò Ajá Ṣàkíà mo rí yín mi ìfẹ́ jẹ́ kí ọ̀rọ̀ ẹjọ́ tó lọ lọ́n not just because pé ọlọ́pàá kan ń bọ́ wọ́n wá ń lọ́yàn mú gbogbo ṣóòdè mi náà ti wò kí tó sọ̀rọ̀ wọ́n wọnú ilé yán ọlọ́pàá Amẹ́ríkà ò ṣe bẹ́ẹ̀ àti pé ọlọ́pàá kọ́ ló ń dáyàn padà sílé àwọn immigration ló ń ṣiṣẹ́ yẹn immigration tó tún ṣe gan kò ṣàtọ́ ń dúró ń bọ́dà wọ́n làtọ́ rán síta tó bá ti rí ẹ wọ́n lè fi lùkẹ́ wù ẹ́ pé eléyìí ò ń ṣọmọlúwa àìmọye ọmọ Amẹ́ríkà gangan tó máa dá dúró tó jọ Nàìjà tó ti yẹ ẹjọ́ torí Ọlọ́run
ẹ jọ̀ọ́ mo fọlọ́run bẹ̀ yín anybody tí ó bá ní visa America lọ́wọ́ tó bá wù yín kẹ́ ní ààrẹ ẹ mọ̀ pé mi ò ní sọ̀rọ̀ kíní mi ní kí n sọ pé mi ì sọ mọ́ excuse me ṣé o tó bá pé ìwé visa yẹn sátẹ́ẹ̀nì tí o ṣe pé visa lásán ló gbà àbí tó bá pé wá fẹ́ ṣe business tó dẹ̀ mọ̀ pé ó máa padà àbí tó bá pé ẹbí ẹ bóyá bí ṣe wà yẹn sì bóyá mo fẹ́ mú àbúrò mi wá tó yẹ pé mo fáìlì fún tó bá fún ẹ visa you can come but tó bá pé o kàn rí sàrà visa ló lọ tò ló ń bọ̀ lamẹ́ríkà lọ́wọ́ bàbá yìí kí la wà yìí ná 20 25 26 27 28 29 ó di 2030 ọdún mẹ́rin oníkẹsẹ̀ máa lọ plan sórí àwọn àìsí ló mú yàn. God bless you Kẹ́hìndé iṣẹ́ ti di pé mo máa ń sọ fún yín pé tá a bá ti ń ṣe show àwa tá a bá fara balẹ̀ àjọ máa ṣe ni a bá ti ń ṣe show mo ti make point yẹn mo ti make point Adédèjì visa yẹn ó gbọ́dọ̀ jẹ́ visa tó yẹ pé ẹbí ẹ tó invite ẹ wá tó o bá wá má ní lọ́kàn pé o fẹ́ dúró pẹ́ bóyá oṣù mẹ́ta náà fún ẹ o tó bá ti dé ẹnu ọ̀nà tó bá fún ẹ ní ẹtú ṣàlàyé lé fún ẹ tó bá fún ẹ ní visa ọdún kan ní Nàìjíríà tó yẹ pé ọdún kan ló gbé dání ọmọba tó o bá wọ bí kò garanti pé ó máa fún ẹ lóṣù mẹ́ta o tó o bá pàdé wèrè míì á lò fún ẹ lọ́sẹ̀ méjì á kàn lù fún ẹ pé 2 weeks àbíyẹn kọ́sọ̀ bá ti wọlé ẹnu ọ̀nà wá ní ṣẹ́rí a lot of wa a máa ṣe mistake lórí visa èmi ò ń ṣe immigration o but experience tí a ti ní àti nǹkan tá a ti gbọ́ lọ́rùn tó wà bí mo fi ń sọ̀rọ̀ tó bá fẹ́ wọ ẹnu ọ̀nà tó bá dé lẹ́nu ọ̀nà tó bá first time ẹlẹ́nu ọ̀nà kó máa bá wọn table báyìí exactly bóyá ní Nàìjíríà náà wọ́n bá béèrè question lọ́wọ́ ẹ pé ta ló ń lọ bá òun lọ bá Aare Almaroof ok báwo lẹ ṣe jẹ́ ẹbí ẹni ok ọ̀sẹ̀ mélòó ló fẹ́ lò tó bá yẹ pé wọ́n fún ẹ ní visa ọdún kan brother mi tó bá ní ok I probably use like 6 or 8 months ọmọba ọ̀sẹ̀ kan ló máa lù fún ẹ tó bá tún wá ní lucky nìyẹn o tó bá fẹ́ ṣèkà fún ẹ lu 3 days fún ẹ 3 days ẹ bẹ kó wọlé ó tún jáde ni ló lù fún ẹ bọ̀ wọn ò ní lé ẹ mú ó kàn lè hide ni o àbí o lè run ni o lè hide àbí báwo ni ẹ máa sọ náà either way you can run you cannot hide you can hide you cannot run méjèèjì náà máa ń lò ẹ máa ń láti fi ara balẹ̀ bọ̀ tó bá pé orí sàrà visa yín brọ́dà mi mo mọ̀ páwọn kan àwọn ọlọ́pàá olúru dúdú kan sì ń bọ̀ wá kọ́mẹ́ǹtì o wọ́n máa bú mi ipe you don't know what you are talking about ọ̀rọ̀ tẹ́ ẹ bá gbọ́ lọ́dọ̀ tèmi tẹ́ ẹ bá mú ọ̀rọ̀ yẹn dání ẹ máa padà wá sọ fún pé ààrẹ sọ fún mi wọn ò ní wọlé but àdúrà tí mò ń gbà ni pé kíkiní máa kó máa ẹ mọ̀ kó ń gbóná báyìí ó lè padà wá tutù but àwọn pípù yìí wọ́n ń tutù ṣe é fẹ́ gbọ́ àṣírí nítorí máa yí ṣe síta ni mo gbọ́ wọ́n ní ayé Obama gan wọ́n dìpọ́ọ̀tù èèyàn ju ayé anybody lọ but nítorí pé máa yí òun ní jáòjà lòun Mr. Tokandu ni tó bá ti sọ máa ṣe nìyẹn tó bá kó sọ pé àtẹn tó jẹ́ citizen o àtó citizen o ẹ̀ ń lọ ó máa ṣẹlẹ̀ o ó ti yé yín ìwọ tó bá wá rí pé wọ́n tó bá mo gbọ́ tóbi nìkan sọ pé òun gba láṣẹ wọ́n revoke ẹ̀ definitely ó ti ṣe nǹkan òun gba green card wọ́n revoke green card òun ó ti ṣe nǹkan tí ò dáa nìyẹn ẹ máa rí àwọn ọmọ wa wọ́n máa wá bí kàkà kan fọwọ́ lọ́wọ́ oníkálukú wá sí àti ṣiṣẹ́ ẹlòmíì wà nílé ní ẹlòmíì sì bóyá ó sùn lọ́wọ́ 12 o'clock ló máa wọṣẹ́ 11 máa dìde eré lẹ́sẹ̀ irú wọn náà nílùú àwọn ọkọ ẹ̀ ní ríwo kọ́ ṣiṣẹ́ wọn á bọ́ síta wọn á máa ṣe odù ẹ máa wá wòó pé ẹdun náà ṣé ìlú òyìnbó kan Aare Almaroof náà ní kò ní ju ilé kan àbí méjì lọ wọ́n lè ní ilé tó ní gan kò sí tó wọ́ ti 500,000 bẹ́ẹ̀ ẹ wá rí ẹnìkan tó ṣẹ̀ lọ akàn lóun ra lẹ́kan ní Lẹ́kì 1.2 million á lóun ra lẹ́kan ní Banana Island 2 billion 1.2 billion á lóun ra kan ní Banana Island 4 billion á lóun ra kan ní Lẹ́kì Peninsula kíní kan á lóun ní kíní kan Ìkẹjà phase 2 kíní kan ẹ wá máa rí now tẹ́yìn bá wá rí ẹ máa wò pé yeah I must go to that country ọmọ ìyá mi tó bá ti lérò gbogbo ìtò orí yẹn flashy lásán ni o but guess what níjọ́ tó bá ti mú ìjọba Nàìjíríà àti Amẹ́ríkà wọ́n ti ṣe kíni wọ́n ti kòlábò níjọ́ tó bá mú sórí gbogbo tó níyàn máa gbà ṣé mi tó yẹ pé mo faṣẹ́ wà nù rẹ́kọ̀dù pé mò ń faṣẹ́ mi ni
ni màá nílé kan ní ìjọba máa lóun fẹ́ wá gbà lọ́wọ́ mi àbí mo ní Nàìjíríà àbí mo ní bì. Ẹ jẹ́ ká fi ọpọlọ ṣe. Because Adams ọ̀pọ̀lọpọ̀ wọn mọ kíní everybody kò wò pé I just want to do show, mo fẹ́ ṣe show. Ẹ jẹ́ kí mi náà sọ lórí immigration, mo máa bọ́ta. Ẹlòmíì dẹ̀ sọ lórí immigration tó sọ dáadáa. But o nídìí láti máa gbé páálí ẹni because o lè sọnù. Fọ́tò ẹ lélẹ̀. All you need is your data page. Okay, ìwọ mi tún wà tó yẹ pé hotel tí ní citizen ẹ lọ green card ló ṣì ní. Just take the picture. Nọ́mbà kan wà nínú green card kíní kan tó bá ti rí nọ́mbà ẹ tó bá ti gbà sí kò sí kó jẹ́ bó ṣe rí nígbà tó wọlé ó bá ti wá tóbi gẹ̀dẹ̀jẹ̀ báyìí wọ́n mọ nǹkan tó máa ń wò wọ́n máa mọ̀ pé wọ́n ni wọ́n dẹ̀ máa gbà sí tó bá ti gbà sí wọ́n á fi ẹlẹ̀ sorry ló máa gbà you can't do nothing ó lè ṣe nada wàláì ó lè ṣe nada so but you have to avoid some certain thing stop going to store ẹ má máa lọ sí store lójúmọmọ iṣẹ́ wọn àárọ̀ títí di bí aago 4 náà máa fi ń ṣe tó o bá fẹ́ ra nǹkan tó mọ̀ pé ẹ ó bí o ṣáà nípa ìyàwó ẹ tó dẹ̀ mọ̀ pé ìwé ẹ̀yẹn ó ní kélẹ̀ alájà for you no alájà sọ̀rọ̀ bí mò ń kà ní alájà only alájà before now they profile me to telling me he will report me and I can prove my citizenship. Yeah, you are right. Toba put you over. You can prove your citizenship. But at everything. Thank you, sister me. Thank you. Sherry, àwọn èèyàn tó bá fẹ́ gbọ́ tọrọ they will come here. Tó bá jẹ́ àwọn tó wà l'Amẹ́ríkà. Sherry kíní gangan àwọn tó wà l'Amẹ́ríkà ló bá wí. But ìwọ tó bá lẹ́bi l'Amẹ́ríkà post ẹ̀. Àní mo tún rí bìkan tí kan ní ó comment lábẹ́ ni mo pé àwọn èèyàn máa wà bitter gan o. Ó ní ẹ jẹ́ kó máa dá ọgbọ́n padà. Tẹ́ bá dẹ̀ wẹ ní tá à ń sọ yìí. Ó lè jẹ́ ẹ̀gbọ́n ẹ̀ tó wà lọ́hùn tí ò tí ì níwèé ń fún lówó. Mo dèmí náà rí oníjọ́ tí brother òun ti wà ń lo ìbò kò ṣe kankan fún nǹkan dá padà 13 years ago. Okay, kọ́tà alájà sọ ní 13 years ago ni. Alájà inú mi dùn yìí pé àdúgbò kan náà lájọ ń gbé. Àwọn èèyàn ọ̀pọ̀lọpọ̀ èèyàn tá bá ń sọ̀rọ̀ wọ́n máa ń rò pé àròkọ ọ̀rọ̀ lèèyàn sọ. Ẹ avoid láti máa lọ sí store lójúmọmọ. O lè lọ store bí time yìí ṣe ti rí bí 7 la wà ń sìn o lè lọ owó ọ̀rọ̀ lè ra nǹkan tó fẹ́ rà tó bá dẹ̀ tún rìn don't be panic. Mo ti sọ kíní yẹn rí níjọ́ show mi kan mo wà nínú train a wà á ṣe check-in nínú train mo rí àwọn Africa mo rí pọ́ tètè dé mo ti ẹmọ̀ bọ́ ṣe kọ́ àbí train téèyàn ti jẹ mo ti rí ní ojú ẹ̀ pé ẹ̀rù bà bó ṣe rí àwa bíi 4 ẹ̀rù bà kọ́kọ́ rí wa pa kan wọnú train tó dẹ̀ pé iṣẹ́ táwa ṣiṣẹ́ nínú train ni nítorí àwọn ọmọ wèrè yẹn ó dẹ̀ bẹ̀rù ẹ̀rù bà wọ́n mo jáde mo wá sọ̀rọ̀ lórí kíní pé tẹ́ bá ti rí mi wá mọ̀ bóyá Nàìjíríà ni wọ́n o àbí kíní kan wá ní tẹ́ bá ti rí tẹ́ bá ti rí ọlọ́pàá àbí àwọn kan tó jọmọ́ bíi force ẹ má panic your panic yẹn gangan ló máa kó bá ẹ tó bá ń drive lọ títí nsìn wàláì tó bá ń drive mọ́tò lọ tọ́lọ́pàá bá wà lẹ́gbẹ̀ẹ́ tó bá rí ẹ tó ń gbọ̀n ọlọ́pàá tí ò ṣe immigration o ọlọ́pàá yẹn kò wé pé àwọn traffic náà wà fún kọ́kọ́ mú traffic ni ó ní mo ṣe fún wọn ní mo ṣe distinguish nǹkan tó wà nínú ọlọ́pàá nílùú òyìnbó yìí ó pọ̀ it's not our own Nigeria tó yẹ pé ọlọ́pàá kan náà la ní ọlọ́pàá tá a ní ní Amẹ́ríkà tí n bá bẹ̀rẹ̀ sí ní kàí tèmi mọ̀ máa kà tó méje fún yín ọlọ́pàá Amẹ́ríkà wọ́n ṣiṣẹ́ lọ́tọ̀ọ̀tọ̀ ni wọ́n ní campus police wọ́n ní city police wọ́n ní university police èyí náà ni yes wọ́n ní park police tó ti yé yín wọ́n ní ọlọ́pàá tó jẹ́ pé special police wọ́n láwọn ọlọ́pàá tó jẹ́ pé ẹ lè rí wọ́n bòmí ju inú ibi tí government building bá wà wọn ò ní kọjá bẹ́ẹ̀ ẹ máa rí metro police ẹ máa rí transit police yẹn àwọn yẹn nǹkan tó bá jọmọ́ train náà máa ń ṣe ẹ ní ìṣẹ̀lẹ̀ nǹkan ò ní ìṣẹ̀lẹ̀ sì kẹ́kọ̀ọ́ pé ọlọ́pàá kan ọlọ́pàá tẹ́ ẹ bá pé ibi tẹ́ ẹ bá wà yẹn tẹ́ bá ti dárúkọ ibẹ̀ náà máa ti dá yín lóhùn but a lot of people wọn ọmọ yàtọ̀ nínú èèyàn ṣọlọ́pàá ó ṣe security ó ṣe special police ó ṣe transit police àwọn air force wọ́n níṣẹ́ wọn nǹkan ò lè ṣẹlẹ̀ kó nítorí pé bàbá ẹ̀ jẹ́ air force nísìn air force ọlọ́pàá máa púùlù ẹ̀ tó bá ṣe ìwèrè wọn á gbà sí jẹ́ẹ̀lì ṣe fẹ́ gbọ́
army tẹ́yìn máa ń pọ́n wọn lé Nàìjíríà tá sọ di bàbàrà army kó jẹ́ captain ni mo sọ fún yín tó bá rọ̀nù red light tí ọlọ́pàá bá fi lè pull army yẹn even pẹ̀lú uniform ẹ̀ á fún ticket. Akode, a lot of people they don't know the difference nínú kíní. Hospital police, God bless you, Ọláyẹmí. Ìtú ẹ̀mú ní màá ká bí méje, ó pọ̀. School àǹtí mi ti wọlé, Ajá Ìdòwú, ẹ bá ń sọ fún wọn. People should apply for a passport card that carry, oh, it is saloye. People should apply for a passport card that easy to carry as a citizen or take picture. God bless you. Èmi náà ti rí gbogbo kíní ẹ̀ sister mi. So, Sherry, even rí pé passport yẹn sìn gan àwọn èèyàn ti ń ṣe ní káàdì instead tó fi máa gbé pálí ẹ̀rìn. But better still, àwọn IC yẹn nìkan àwọn nìkan náà ní authorization láti múyàn. Àmọ́ ọlọ́pàá tó bá fẹ́ ṣèkà fún ẹ tó bá pùlẹ̀ àjà tó bá já wọn ẹ ṣáà ti mọ àwọn abólọ́rùn mi ní dárúkọ wọn lórí ibi torí gbogbo ẹ̀ náà máa ń gbé àwọn abólọ́rùn àwọn tájọ wà ń bí láàmọ̀ túmọ̀ ẹ̀ tó bá já wọn náà mú ẹ wọ́n lè ṣèkà fún ẹ wọ́n á gbé kéèsì ẹni pé wọ́n máa gbé kéèsì ẹ lọ wà láìtàláì bọ́tẹ́ àwa tá a wà nílùú òyìnbó tá a bá sọ̀rọ̀ ice police tá a bá sọ̀rọ̀ wọ́n á ní that man doesn't know ẹlòmíì kò dé airport rí o wà á dẹ̀ máa bá àwọn aráàlú òyìnbó tó ń sọ̀rọ̀ tó ti lọ ọdún mẹ́wàá kọjá tó ti lo 20 tó ti lo 30 wà á máa bá wọn argue ṣé irú sísá mi ìkẹta ọmọ Ìdòwú yìí sìn ṣé irú mi sì kì í máa bá rú àǹtí ìyá argue sìn rí pé mò ń tọ́ra mi jẹ ni no matter the experience tá a bá ní a máa tọ́ra wa lẹ́yìn ni nǹkan tèmi mọ̀ wọ́n lè má mọ̀ but tírú wọn bá sọ̀rọ̀ follow it ṣe rí ọ̀rọ̀ tèmi ò ju yẹn lọ lórí ọ̀rọ̀ yẹn o kò ń ṣe nǹkan tó yẹ pa máa jókòó lo 5 hours sọ̀rọ̀ avoid láti máa lọ sí àwọn certain place even club ń sìn club gan ò ní tà state trooper kò ní bàjẹ́ fún ẹ mo ti rí pé àwọn aráàlú òyìnbó ló wà ń bì state trooper yẹn ló wá worst jù yéé brother mi yóò ti gbé mi lọ ṣe rí state trooper yìí Láwùmí Akin state trooper yìí ló worst jù kan mú ẹ àwọn aṣọ wọn kọ́lọ̀ méjì báyìí bí iṣẹ́ bíi brown mọ́tò wọn brown báyìí gold and black báyìí ni akẹ̀tẹ̀dẹ̀ náà máa ń dé wọn ń dé nǹkan mi akẹ̀tẹ̀ báyìí ni state trooper bá ti mú ẹ tíwẹ̀ ò bá ti pé Ọlọ́run nìkan ló lè yọ ẹ o tó bá tún wá mú ẹ má jẹ́ kí ọlọ́pàá tiẹ̀ mú ẹ ní àwọn ibi tí mo fẹ́ dárúkọ yìí Virginia tí ọlọ́pàá Commonwealth ní Virginia you are going home tó bá ti ṣe wèrè Iléyá tó bá ń gbọ́ ọdún màlẹ́ àwọn tá a ní kinní gan tọ́lọ́pàá àwọn state trooper yẹn tàbí Virginia police yẹn tó bá pùlù èèyàn báyìí tí ó bá sí pé ìwé ẹ̀ dá dúró báyìí ọkọ̀ ẹ̀ máa ṣe gbà ìgbà àtẹ máa beat ni because some people yẹn ń gbọ́ wọn ò gbọ́ payá àwọn ni mò ń dárúkọ àwọn ní pupa àwọn labó lọ́rùn àtọ̀jẹ̀ wà ń bí náà mọ̀ nǹkan tó ń pè mí ní dárúkọ ẹ̀ ń bì torí kinní yẹn ti bá sọ owó against táwọn tó bá pick so you have to be very careful mo ń lọ club o ẹni tó bá sọ fún wọn tó bá gbọ́ ló bá ní kò sí yàn kan wo ọmọọba wàá bá rẹ monitor airport in 1 week ni wọ́n fẹ́ dín àwọn èèyàn kù tó bá ní ọ̀nà tó fi lè fún àwọn tá a ti ní citizenship yìí gan ní kinní wàhálà wọn máa ṣe most especially àwọn Spanish yẹn ọ̀pọ̀lọpọ̀ ọmọ túmọ̀ ẹ̀ wọ́n á fún ẹ ticket bẹ́ẹ̀ ni state trooper á fún ẹ ticket wọ́n á tún tẹ̀lé ẹ dé court ìjọ court dè yẹn tó bá lè pọ̀ ní wọ́n ń bọ̀ o wọ́n máa jókòó tí ẹ ni a gbọ́dọ̀ be careful we have to be very very careful right now èmi ni mo sọ o èmi ni mo lẹ́nu tó bá ní ẹ má wá lu òyìnbó lọ ló ń pa o sísá mi tíwẹ̀ ò bá ti pé má dámọ̀ràn ẹ̀ mọ́ lọ́wọ́ yìí o ẹlòmíín wá tẹ́lẹ̀ tí ò níwèé tó máa ṣe kínní má dámọ̀ràn ẹ o èyí tẹ́ ẹ bá dẹ̀ ń ṣiṣẹ́ tẹ́ ń lo tìbí ó ti yé yín ẹ ní sùúrù àbí kẹ́ ẹ máa fi àdúrà kẹ́ ẹ máa fi tira yín àbí kẹ́ ẹ ti wò pé tó bá dé òde náà nìyẹn ìwọ tó ní citizen gan máa púùlù ẹ irú èmi yìí sìn mo mọ ID mi lórí mo mọ social security mi lórí kódà passport number mi gan bíi 3 ni máa ń miss níbẹ̀ torí mo máa ha tó o bá ti mọ irú nǹkan bẹ́ẹ̀ yẹn ò ní problem ọlọ́pàá ti púùlù mi lórí campus way south ń bí njọ́ kan mo kọ̀ wí pé ó kàn ní iná mọ́tò kan tí mo wà
inú ẹ̀fọ́ kò tàn wàláhì mi lè kó báyìí ni ó kàn pù mí ni mi tó wá mú láńsẹ̀sì dání máa yẹn rí lè ṣàánú mi mo ń lọ gbé ọmọ mi ní station mi wá mú láńsẹ̀sì dání ó kàn bèrè pé kí ni id mi ó ní first dem máa bèrè wá ní license and registration mo dẹ̀ ti fi insurance license and registration nìkan registration àti license nìkan ló máa bèrè lọ́wọ́ ẹ̀ tó bá ti wá ń go further náà máa ní kó mú insurance wà tó bá rí true nínú kíní ẹ̀yẹn mo dẹ̀ fún ó dẹ̀ ní mo ní mo ti gbàgbé wallet mi sílẹ̀ o ó ní ṣe mo mọ id mi lórí mo mọ káàdì mi lórí mo ní mo mọ mo dẹ̀ sọ fún ó dẹ̀ gbà sí ó dẹ̀ orúkọ mi ń bẹ̀ ó ti wo picture ó ti rí ó ní pé mi ni fine bam ó dẹ̀ fún mi tíkẹ́ẹ̀tì $25 ó ní kí n lọ sanwó mi ó fún mi ní warning ó ní kí n lọ ṣe within 48 hours ló fún mi lè rántí ṣá toró ti pẹ́ so ẹ jẹ́ ká kàn jẹ́ kí àwọn èèyàn mọ̀ okay alájà ti list state trooper country police special police transit police park police and so on ṣẹ́tìrì this is exactly mo máa ṣe kí ni náà máa pin ẹ̀ gbogbo orú nǹkan báyìí ó ní nǹkan tí àwọn èèyàn nídìí ó ti yé àwọn nǹkan báyìí ó làwọn èèyàn fẹ́ gbọ́ those are the people tí wọ́n ń ṣe ìlú yìí ó tún jù báyìí lọ o so ẹ jọ̀ọ́ ẹ̀yin èèyàn mi mo fọlọ́run bẹ̀ yín tabalẹ̀ tó fẹ́ sọ̀rọ̀ lórí ẹ stop láti máa lọ sí club tó bá wù ẹ́ kó ní kò sí nǹkan kan tó máa ṣẹlẹ̀ lọ try ẹ̀ o lè níwọ̀n níwá kó jẹ́ pé tó bá kọ́kọ́ lọ náà máa mú ẹ tó tí ìwé ẹ bá ti ní kélẹ̀ má lọ o ẹ stop barber shop ẹ stop ilé ọtí ẹ stop láti máa lọ sí African store lọ́wọ́ àárọ̀ tó bá fẹ́ lọ sí African store ya arún ẹni tí ìwé ẹ pé kó lọ wọ́n bá ti lo ẹ mú báyìí wọ́n máa béèrè information àwọn kan tí mo ti rí láwọn state kan wọ́n ń lé wọn mú ni tí ó dẹ̀ kó rí bẹ́ẹ̀ ọ̀rọ̀ tèmi tí mo fẹ́ ṣe ti gbọ́ tó bá wẹ ẹlòmíì lọ tí ó ṣe wọ́n náà wá lọ nígbà kan wọ́n ń ṣe yẹn tẹ́lẹ̀ tó bá yẹ pé èèyàn márùn-ún nìyí tó bá yẹ pé hé ló ṣe èèyàn náà máa mú lọ bọ̀tí ń sìn tó bá wá ẹnìkan lọ tó bá di pé ìwé tiẹ̀ náà ò pé ìwọ náà ń bá lọ nìyẹn o ọlọ́run ní jẹ́ kó bàjẹ́ o mi rí jù báyìí lọ o ẹ bá mi ṣí ẹ̀ kí àwọn tó máa wò kọ́ wò ó ìgbéraga kọ́ o kì í ṣe pé ààrẹ níwèé ló ṣe ń sọ̀rọ̀ àbárẹ̀ oníwèé ló ṣe ń sọ̀rọ̀ eléyìí mo kàn fi ṣe kinní fún àwọn èèyàn wa kí oníkálukú wọn kọ́ gbé jẹ́ ẹ má rìnrìn gbòòrò tí ìwé ò bá dágájá bí nǹkan bá pé pàtí sí ní kó mú rẹ̀ sí ẹ̀ dání torí pàtí tá à ń lọ àjẹjú ráìsì lọ́nbẹ̀ àmọ̀là káàdẹ̀ jẹ́ ká máa bọ̀ ń lé tó bá ti wá mọ̀ pé kíní ẹ oníke lẹ́ẹ̀gì brọ́dà mi ẹ má tra yìí ẹ o bí ọlọ́pàá bá mú agbẹ́ lọ́wọ́ àwọn àìsí lọ́wọ́ ni o ice ride ló máa gbé lé lọ́wọ́ wọ́n jọ ti jọ ń ṣiṣẹ́ pọ̀ ni thank you ṣètìrí pàwọn èèyàn sọ any social garden lọ́wọ́ yìí ẹ má lọ o ẹ̀bẹ̀ lèmi bẹ̀ yín o any social garden right now ẹ má lọ tó bá ti jẹ́ ní social garden wọ́n fẹ́ ṣe kinní kan ọwọ́ tàti ẹ̀wà yìí sìn téèyàn bá invite ẹ̀ ń party pé kó wá bá ta tí gbogbo àmà ń pàkì tó bá lọ lé yẹn àwọn olórí burúkú àwọn olórí bobo yẹn ọ̀nà tó fi máa àwọn tó yẹ pé tó bá pariwo jù gan lè pọ́lọ́pàá fún ẹ so ọ̀nà ẹ̀ sìn wọ́n kàn máa pọ́lọ́pàá ẹ̀ kàn láwọn olùkẹ́rù ni wọ́n lè má wọṣọ wọ́n kàn lọ dúró kọ́nà ni wọ́n kàn máa ná ọgọ́ ilé kọ̀ọ̀kan ni tó bá ti bèrè kíní ẹ̀ tó bá ti tú wọn ni kó máa lọ tó bá tú ó di wàhálà nìyẹn ó di gùbé ọlọ́run ní jẹ́ ká fẹnu kó nǹkan tí ò yẹ o ẹni tó wá sílùú oríire la wá ṣe o ẹ má ganu sí ṣó tẹ ní brọ́dà mi yìí ó ní ẹ má ganu sí social gathering o if you ó ní kẹ má ganu sí social gathering brọ́dà mi ní kẹ má ganu ó tán ní àwọn náà tiẹ̀ jẹ́ pé gbogbo ẹ̀ lání gan ó ní inú ilé la wà ń sìn ṣé ètò tiẹ̀ ńlá ń ta yẹ kọ́ invite mi party ń sìn máa sọ fólú ẹ pé ìyàwó mi gbogbo oúnjẹ tó fẹ́ ṣe yìí ó ti sè é ti máa cross ẹsẹ̀ ti máa jẹ́ ìfẹ́ lèèyàn fi ń lọ party bọ̀ lọ́wọ́ yìí tó bá ti mọ̀ pé nǹkan ò tó má wulẹ̀ dámọ̀ràn ẹ o mo wíire àbí mi wíire tí n bá wíire ẹ bá mi ṣe ẹ tí n bá wíire ẹ má wulẹ̀ ṣe nǹkan kan ẹ kàn máa wó ni but ẹni tó bá tọ́ sí nínú ẹ̀ tẹ́ ẹ bá lẹ́bí ní torí mo mọ̀ pé àwọn ará ibòmíì máa wò tí ò sára Amẹ́ríkà nìkan ẹ bá lẹ́bí ẹni lọ gbọ́ nǹkan tá a rẹ sọ o tó bá ti mọ̀ pé wíwẹ̀ mí lẹ́sẹ̀ má rìnrìn ìbòrò o má lọ sí bàbá aṣọ ẹni pé mo repeat ẹ ibi ibẹ̀ náà máa ń target jù ní tàwọn Áfíríkà
ibẹ̀ yẹn náà máa target jù farmers market wọ́n mọ̀ pé bẹ́ẹ̀ la máa wà Walmart sìn wọ́n mọ̀ pé ipò ńbẹ wọ́n máa dúró lẹ́nu ọ̀nà ni ó lè jẹ́yàn mẹ́ta péré náà fẹ́ mú o wọ́n ní ṣàgbó yẹn o ó lè jẹ́yàn méjì náà fẹ́ mú lè ní níbẹ̀ àbí mẹ́ta tó bá ti mú mẹ́ta yẹn wọ́n lọ nìyẹn wọ́n tún bọ̀ ńjọ́ mi Walmart kí làwọn kíni liquor store gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn fẹ́ lọ rọtí ó lọ rò gógóró mu make sure pé tó lọ rò gógóró yẹn ó níwèé dẹ̀ make sure pé iná mọ́tò tó wáyé pé wẹ́ẹ̀ ṣe gàtàgàtà Ọlọ́run ní jẹ́ ká kó sọ́wọ́ mi ìgbàdúrà kan mẹ́nì kankan o lórí ẹni tó bá mú tó bá rán lọ lé ń sìn àgàgà tó bá yẹ pé tí ò tiẹ̀ wá ní nǹkan kan lé ó fẹnu kò nìyẹn. àwọn tó ń sẹ́yìn owó tó bá ti ní verification tó fi wọnú wọn lè ràn yàn. wọ́n dẹ̀ tún ní àwọn ìyá wa ń bí àwọn àfáà wa ní àwọn tó ń sẹ́ndì owó wọ́n ní àwọn tó tún ń sẹ́ndì owó tó ní verification wọ́n lè tún gbàbẹ̀ tracy ẹni tó bá ok wọ́n nǹkan tó sọ nìyẹn ìgbà tó ń sẹ́ndì tó irú tó bá fẹ́ sẹ́ndì owó sáwọn ẹbí lọ gbọ́dọ̀ ẹlòmíì o ẹ má ganu sí social gathering ẹ má ganu sí kí náà pé club o ẹ má ganu sí barber house barber shop ẹ má ganu sí party ẹ dẹ̀ má lọ ganu sí African store ẹ má ganu sí títì láti drive anyhow tíwé ò bá pé èmi ò ní jù yẹn lọ. My name is Aki Anabi. I'm a video director and TV producer of Akomolowe on African Magic. Keep watching Drivetv. olólùfẹ́ Drivetv àti gbogbo ẹ̀yin tí Fẹ́mi Sola ẹ máa wo Drivetv. Keep watching Drivetv. My name is Wole Agba. Taking this time out to tell you all that you keep watching Drivetv. What drive ẹ̀wọ̀ ní ògo ẹ̀? What drive ẹ̀wọ̀ fulfilment? What drive ẹ̀wọ̀ bí tó o bá lọ? Ó ní iṣẹ́ rìn. Ibi ni kò máa wò Drivetv. Thank you. Chloe. Drivetv. Driving you around the world.